Ẹ káalẹ́, a kú kókó jẹ́jàn látòórọ̀ ìròyìn ìrọ̀lẹ́ ni a mú wá sí ojú ìwòran yín. Peter Iyọlá Sangotóyè ní orúkọ tèmi. Ìjọba àpapọ̀ nípasẹ̀ àjọ tó ń rí sí ìdàgbàsókè iṣẹ́ àgbẹ̀ ti ya owó tó tó bílíọ̀nù 19 sílẹ̀ láti ṣe ìmúgbòòrò bá ọ̀gbìn irúgbìn 4 gbòógì ní orílẹ̀-èdè Nàìjíríà. Musa Baba Aliu jábọ̀ pé ìgbésẹ̀ yìí ni yóò mú àdínkù ìdá 50 bá owó àwọn èròjà iṣẹ́ àgbẹ̀ bíi irúgbìn, ajílẹ̀, oògùn ìdáko àti àwọn ohun ìdáko mìíràn lábẹ́ ètò yìí tí yóò gbéra sọ ní kòpẹ́kòpẹ́ yìí. Lójú náà àti dín àwọn ayédèrú kù láàrin àwọn òṣìṣẹ́ elétò ìlera ẹsẹ̀ kùkú, Pogi, ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ni nípa iṣẹ́ ètò ìlera ẹsẹ̀ kùkú, ti ṣe ayẹyẹ ìgbàwọlé àti ìbúra jẹ́jẹ̀wọṣẹ́ gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ àti onímọ̀ nípa ètò ìlera ẹsẹ̀ kùkú fún àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ náà tó jẹ́ 142 sí àwùjọ àwọn onímọ̀ ètò ìlera ẹsẹ̀ kùkú. Nígbà tó ń gba àwọn àṣẹ̀gbàwọlé akọ́ṣẹ́mọṣẹ́ tuntun ọ̀hún sọ̀rọ̀, akọ̀wé àgbà fún àjọ àwọn elétò ìlera ẹsẹ̀ kùkú lórílẹ̀‐èdè Nàìjíríà, Basir Idris, rọ̀ wọ́n láti gbé òpó akọ́ṣẹ́mọṣẹ́ wọ̀ lóòrèkóòrè tí ìpè bá dún láti ṣe ojúṣe wọn. Ó rọ̀ wọ́n láti má ṣe ohunkóhun láti mú ẹ̀rẹ̀ bá àjọ ọ̀hún níbikíbi tí wọ́n bá ti bá ara wọn. Oníròyìn wa Anthony Gandunu bá wọn péjọ sí ibi iléèwé náà lásìkò ayẹyẹ ìgbàwọṣẹ́ ọ̀hún. Ẹ̀kúnrẹ́rẹ́ ohun tó ń bọ̀ yóò wá sójú ìwòran yín nínú ìròyìn wa míì tí ó ń bọ̀. Ìròyìn ti lọ sọ́dọ̀ àjọ tó ń rí sí ìpèsè iṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà bí àjọ náà ti rọ àwọn ọ̀dọ́ kan lágbára nípa kíkọ́ wọn lẹ́kọ̀ọ́ṣẹ́ ọwọ́, èyí tí yóò jẹ́ kí wọ́n lè dá dúró. Ẹ̀wẹ̀, pẹ̀lú àwọn ìgbésẹ̀ yìí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lórí ètò ọrọ̀ ajé ti pè fún ètò ìdánilẹ́kọ̀ọ́ sàn èyí tí yóò mú ìpèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu lọ́wọ́. Àwọn kókó ọ̀rọ̀ yìí àti àwọn mìíràn ló jẹyọ jáde lórí ètò iléeṣẹ́ wa kan tí à ń pè ní Good Morning Nigeria, èyí tí wọ́n ti tanná wo ètò ìpèsè iṣẹ́ lábẹ́ ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Oníròyìn wa Ekemini Williams ló jábọ̀ ìròyìn yìí. Ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ti fi àìdùnnú wọn hàn lórí bí gómìnà ìpínlẹ̀ náà ti lo agbára àṣẹ wàá láti mú ìdádúró bá àbá òfin tó fún àwọn ìjọba ìbílẹ̀ lágbára láti lè dádúró, èyí tí gómìnà fọwọ́ sí ní ọjọ́ 7 oṣù karùn-ún ọdún yìí. Ìgbésẹ̀ yìí ló wáyé látàrí ìwé tí agbẹjọ́rò àgbà ní ìpínlẹ̀ náà kọ sí ilé asòfin láti fi tó wọn létí nípa èròǹgbà gómìnà nípa ìdádúró àti ìṣèjọba ìjọba ìbílẹ̀. Musa Toliat ló mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wá. Mọ̀démọ̀gẹ́ ìpéǹpéjú báyìí ní àlàáfíà ibi tí a rí dé fún ti alẹ́ yìí nì. Ọlá ní kí ẹ tún darapọ̀ mọ́ wa ní àkókò kan náà fún àkọ́tún ìròyìn. Ẹ̀rí títí ọlọ́run ó dàárọ̀, òrùn ìlà ó sùn.